kẹ́ lólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé àti nílẹ̀ yìí àtòkè òkun. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò àṣírí ayé pẹ̀lú Yeye Orin tí àti bàbá Alubarika wẹ̀bì dànù tí wọ́n kalẹ̀ sí ìlú Ìgbódù ní Kòròdú ọ̀gàn mẹ́lù kúmẹ́dẹ́. Ẹ ti mọ̀ wípé ètò yìí, ètò tó ń tún ilé ṣe, tó ń tara ṣe, tó ń tún ẹbí ṣe, tó ń tún ẹ̀mí tó wà nínú ènìyàn ṣe ni. Ètò tí àwọn èèyàn ń gbọ́ tí ìròbìnújẹ́ wọn tó sì ń di ayọ̀ ni. Ètò tí àwọn èèyàn ń gbọ́ tí wọ́n fi ń ríṣẹ́ tọkàn wọn fi ń balẹ̀ ni. Lórí ètò lẹ́ni kí la mú wá fún yẹn tí mo pé tẹ́ bá ti rí Yeye Orin tẹ́ ẹ máa rí bàbá Alubarika wẹ̀bì dànù. Lẹ́ni kí la mú wá fún yín, mò ń bọ̀ kí bàbá kọ́kọ́ bá wa kí gbogbo àwọn aráalé lẹ́kùnrẹ́rẹ́. Yeye Oge, ìyá olóyè ní Kòòdú, ẹ kú òjò yìí o, á tura o, àní ṣìṣe o, lẹ́yìn ọdún yìí àárí jẹ àárí mu tó fi dórí aláṣẹ wa ojú tó lé ọ̀rẹ́ bàbá ẹ̀ ìmùlẹ̀ bàbá ẹ̀ ọ̀rẹ́ bàbá ẹ̀ náà tó ní ẹ̀gbọ́n bàbá ẹ̀ gbogbo tá a bá ṣe ti pè é púpọ̀ àwọn míì ọmọ máa jowú ìyẹn náà tó bá. díẹ̀ tó nǹkan torí kò ní san wá dọ̀ àbí. bá a ṣe ṣọ́ọ̀ṣì ni. ẹ̀yin ará ilé àtúntì dé wa ṣe ń dé torí káwa náà ni àwa súnkọ elédùà òun náà ni ọba ṣẹ̀dá ọba tó mọ̀rí ọba tó ní kó jọ máa wẹ́líwẹ́lí ló ń ṣe ń bí báwo lọ́dọ̀ tí á ti wà lásìkò ẹ̀ bí bàbá ṣe sọ ó máa tù wá lára láṣẹ Èdùmàrè. Bàbá lè ní ọ̀rọ̀ tó ń jà rìnrìn lámúwá báyìí àti ìkọ́kọ́ wò pé ṣé bàbá máa sọ sí bàbá máa sọ sí jàre torí pé ẹ̀ṣẹ̀ máa ń tẹnu mọ́ gbogbo ìgbà ẹni ọ̀kan ṣoṣo báyìí òun lọ́lọ́run ṣùgbọ́n ó wá ṣe mí láàánú pé àwọn kan ò nígbàgbọ́ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run nípínlẹ̀ Nàìjíríà yìí náà ni nílùú Nàìjíríà yìí nípínlẹ̀ Ìlọrin Kwara Ìlọrin òun lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Ọmọbìnrin kan ni ó pẹ̀rẹ̀ ní Yeye Ajé tí ó ń ṣe ajé Ọ̀ṣun àwọn nǹkan tó ń ṣe nìyẹn ó máa wá ń ṣe ọdún ó kẹ́kọ̀ọ́ lé ní àwọn ló talẹ̀ fún nílùú Ìlọrin bẹ̀ wọ́n ti talẹ̀ fún ó kọ́ ilé ẹ̀ ní ó wá fẹ́ ṣe ọdún kẹta bí a ṣe rí gbogbo wọn tó ṣe máa ń ṣe ọdún kiri ó wá rẹ́ǹtì họ́ọ̀lù lọ́ máa wá bá ní Ìlọrin wípé kò gbúdọ̀ ṣe ọdún yẹn o wọ́n dẹ̀ lérí sí i tó di pé gbogbo àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ń dìde lórí ọ̀rọ̀ ọmọbìnrin ó dẹ̀ ní pé nígbà tóun máa ralẹ̀ lọ́wọ́ wọn wọ́n mọ̀ nǹkan tóun ṣe kóun tó ralẹ̀ ní ọwọ́ wọn nígbà kan wá rí pé òun kọ́ ilé ńlá òun dúró lọ́ wá sọ wípé òun ò gbọdọ̀ ṣe nǹkan tóun ṣe mọ́ ojú wo lẹ fi rí sí. ṣé Yeye Oge ìyá olóyè ní Kòòdú ẹ rí obìnrin náà tó ń ṣe ọdún ajé ojúlóòṣà torí kò sí bá ṣe pé òòṣà náà ni ṣe wá rí àwọn tó ń bá a jà yìí àwọn jẹ́ àfáà àbí bẹ́ẹ̀ kọ́ Ìlọrin ló ti fẹ́ ṣe é orí bẹ́ẹ̀ ṣe rí ọ̀rọ̀ ohun ó fi sọ́tún ó fi sósì ṣe rí gbogbo Ìlọrin lápapọ̀ Yorùbá ló pọ̀ ń bẹ̀ wọ́n kàn gba ẹ̀sìn ni kí ni onímọ̀ wí. Yorùbá ló pọ̀ ń bẹ̀ wọ́n kàn gba ẹ̀sìn ni. àwọn nǹkan wọ̀nyí àwọn ń yọ ọ sí ni àwọn ìfàfihàn bọ́yọ́bìnrin torí bọ́yọ́bìnrin yẹn wá fẹ́ ṣàfihàn ọ̀rọ̀ lè gbabẹ̀ jáde sógẹ́tì ọ̀rọ̀ mi bá wọn ṣùgbọ́n tá a bá wá wò pé ṣebí lórílẹ̀‐èdè yìí náà la wà ṣebí lórílẹ̀‐èdè yìí náà la wà a tún lè wò ó bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tèmi rí tó jẹ́ pàtàkì ọ̀rọ̀ bẹ́ẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá gba báyìí lọ gèfèrí yẹn a máa bú a máa lẹ̀kọ́ mọ́ tó bá gba bẹ́ẹ̀ lọ a máa lẹ̀kọ́ mọ́ a máa bú a máa sọ̀rọ̀ sí i ìwà máa ṣe bẹ́ẹ̀ fún ní gbogbo gbà ọwọ́ adijọ́ kan Ànábì wọn kọjá lọ
sọ́ǹgbọ́rọ̀ mi Yèyé Oge kò gbúrò bàbá yìí ọjọ́ kìíní ó kọjá kò gbúrò rẹ̀ ọjọ́ kejì ó kọjá kò gbúrò rẹ̀ ọ̀rẹ́ wa tí mo ń sọ̀rọ̀ ọ̀hún àmọ́ gbúrò rẹ̀ yín jọmọjọ́ mi ẹ̀yin tẹ̀lé mi wọ́n ní wọn ò mọ tó ṣe ẹja béèrè rẹ̀ ńgbà wọn ó béèrè rẹ̀ wọ́n bá lórí àìsàn ta lẹni tí ń béèrè wọn lẹ ànábì ní béèrè rẹ̀ wọ́n bá ní kó sọ fún pé òun sì kìíní wọ́n jọ mọ́ bọ́ ànábì bá gbàdúrà fún tó bá ti tó kọjá ànábì á tún gbàdúrà fún ara rẹ̀ bá yá ńgbà ara rẹ̀ yá tán olóhùn ò ṣe gèfèrí mọ́ òun ṣe ìsìlámù ó fi bẹ̀yẹn yí padà so mọ̀ pé ànábì ò bá wọn jà ẹlẹ́sìn kan àbáláyé ọlọ́run ló dá wọn kìrìsìtẹ́nì ọlọ́run ló dá wọn mùsùlùmí ọlọ́run ló dá wọn ẹni ọlọ́run ní agbára láti pa tí ọba fẹ́rẹ́ láàrin ìṣẹ́jú kan ọlọ́run ní agbára láti pé nǹkan tí ọba fẹ́ kó ṣe sọmọ pé mo máa ń sọ̀rọ̀ kan fìrìhàn náà dunnú parẹ́ sẹ́yìn Musa ni nígbà tí ń lé ó kù díẹ̀ tí ó mú Musa kọjá níjọ́ kan mò ń lọ mọ́sálásí Jímọ̀ tèmi fúnra ara mi mo wá rí léegun wá ní Alubarika ọmọ eégún ọmọ mi ni ọmọ o mo bá páàkì ọkọ̀ aago 2 sì ti fẹ́ lù a sì ń súnmọ́ Jímọ̀ mo bá gbé pure water tútù báàjì kan mo gbé fún wọn mo tún mú kùnú mo gbé fún wọn ó tútù mo bá gbé fún wọn wọn bá ó ṣe ó akérùn Jímọ̀ tán àpadà eégún rù lọ pẹ̀lú gbogbo ọmọ ẹ̀hìn wọn ń jà sí wọn ń pín wọn mú omi tútù torí pé ńgbà wá kírun ìmáàmù wa bí mi pé èmi táwọn ń wò gẹ́gẹ́ bí aṣíwájú ẹ̀sìn kí ló dé tí mo páàkì tí mo lọ fún eégún ní nǹkan mo ní good àánú eégún ló ṣe mí kí ni mo wí. àánú eégún ló ṣe yín. ọwọ́ sọ ọwọ́ gíṣèpá ọwọ́ fọmẹ ó tún wọ bàtà ó tún wọ fún rẹ̀ ó tún wọ gbogbo ẹ̀ ó tún wọ fún rẹ̀ mo wá wò nínú oòrùn èmi sì wà nínú mọ́tò oòrùn yẹn tún rà mí lára eléyìí ń rí nira o mo wá páàkì tó tún wá pè mí mo wá fún wọn nígbà mo wá fún wọn bàbá yẹn àti bẹ̀ wọ́n mọ wá ń kí mi àti bẹ̀ wọ́n mọ wá ń kí mi ọmọ wọn wá máa ń ka kéwú ọmọ náà nísìsiyìí ti di àfáà o ọmọ bàbá eléégún yẹn ti di àfáà nísìn tó jẹ́ pé ọmọ tó kódà ọmọ tèmi tó mọ kéwú jù ló pọ̀ ẹ rí i pé nínú àwọn ọmọ mi tí a máa ń sọ̀rọ̀ nínú àwọn ọmọ tí ń bẹ lọ́dọ̀ mi ẹ gbọ́dọ̀ ọmọ pè kan ní èlíjà ọmọ kìrìsìtẹ́nì ni o kéwú tó pẹ̀lú àwọn ọmọ mi mo tọ́ wọn papọ̀ ni èèyàn ò lè mọ̀ yàtọ̀ ọmọ ti bí yẹn nísìn ọ̀jẹ̀gbèmí ó ti di kéwú gbèmí báyìí o kéwú gbèmí ni ló ti di páńpẹ́ ó ti dèèyàn ńlá ṣe é rí ẹlẹ́sìn kan tí wọ́n sọ èmi náà ti gbọ́ kódà wọ́n ní ó máa ń ọgbẹ́ kànga fún wọn nílọrin wọ́n ní kọ́ mọ́ṣáláṣí. wọ́n ti kówó mọ́ṣáláṣí fún àáfàá kan nínú wọn náà tó ti nà jẹ tí ò kọ lédi yìí náà tún wá kó ìyá yẹn náà wá padà kó yẹn fún owó ìmíì tún ní o ó dẹ̀ ti ń kọ́ ó ti fẹ́ kọ́ tó fẹ́ kó kílì wọ́n lé wọn lọ́wọ́. ṣe é rí irọ́ èṣù ló wọ àárín wọn kí ni mo wí. léṣù ló wà kẹ́ni mọ́ni ti wọ ọbẹ̀ nu mùnáfìkì ti débẹ̀ ṣe é mọ̀ páwọn wọn jọ ń gbé tẹ́lẹ̀ tí ò sí jà tí ò sí ta ọ̀tẹ̀ ti wọ ọbẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ṣe sùúrù
ìyá òun gan fún rẹ̀ ti lè di ìsìláàmù. Kí ni ẹni mo wí? Ẹ wo bọ́mọ eléégún ṣe di onísìláàmù, ẹ wo sùúrù tèmi fi mú wọn kó tó dé. Lẹ́yìn ìgbà wọn láwọn fẹ́ sọdún eégún. Ẹ fẹ́ sọdún eégún ní báwo lẹ́sìn wá ṣe, wọ́n ní kò sówó nǹkan kan. Ọ̀dà ẹ jà sí jẹ báyìí, lọ wẹ̀wẹ̀ báyìí bàbá eléégún ṣe nǹkan báyìí, oró ọdún eégún ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ jẹ́ kọ́mọ òun náà mọ gbọ́dọ̀ yín ló fi ń gbọ́dọ̀ mi. Ẹ wo sùúrù tá a fi jọ gbéra wa. Ẹ̀sìn ò fàjà. Tẹ́rí gbogbo àwọn àfáàdán ṣe kìnìkan gbogbo wọn ni wọ́n ń yọ tí mu. Ká mọ́ tanra wa lórí mo wí. Tó bá dọ̀wọ́ alẹ́ tán ẹlòmíì ń rọ sí kinní. Wọ́n mú, ó lè jẹ́ pé olóòṣà yìí ó lè wà lìjánà tó bá lóòótọ́ tó hùwà dáadáa, ta ló dọ̀rùn bọ̀. Ṣùgbọ́n ntẹ́bí fẹ́ kó jọ ṣe ni pé wọ́n jẹ́ ká jọ máa fi ìfẹ́ bára wa ṣe, kájọ máa fìfẹ́ kájọ máa bára wa lò, kájọ máa fìfẹ́ kájọ máa fi tán yára wa ṣe. Ẹ̀sìn ọ̀tọ̀, iṣẹ́ ọ̀tọ̀. Ní tilẹ̀ tọlọ́hun, èmi náà ò fi gbogbo ara gbà á pé kéèyàn wá gbégbá kan kó wá rúṣọ funfun kan mọ́ra kó wá máa lu aago kó lóun gbẹ́bọ lọ́sàn gangan. Ọlọ́run fẹ́. Kí ló ní mo wí? Gbogbo nǹkan tó bá ti jẹ mọ́ nǹkan àṣejù Ọlọ́run fẹ́. Ṣùgbọ́n nǹkan tó bá ti jẹ mọ́ nǹkan ìwòsàn Ọlọ́run ò lòdì sí. Tó bá ṣe kinní yìí tó rí ṣe tó ń ṣe ìwòsàn lọ́tún, iṣẹ́ ní ń ṣe, Ọlọ́run nífẹ̀ẹ́ sí. Ṣùgbọ́n àwọn àfáà tán bá láwọn fẹ́ lọ gbèjà àbáwọn fẹ́ lọ ṣe kinní kankan, Ọlọ́run tó jà rẹ̀ gbé ọ̀dà sáwọn ni wọ́n dọ́lọ́run. Ta ló dá ìyá yìí? Ta ló ní ọmọ ṣe tí ń ṣe? Tọ́lọ́run wọn bá fi ní ó fi ilẹ̀, ta ni ó ní ó fi ilẹ̀? Tí ó bá sìn, ta ni ó sìn? Ta ló dọ́lọ́run? Àìgbọ́ra ẹni yé ni o. Téèyàn bá gbọ́ra ẹni yé, ìfẹ́ ló yẹ ká jọ máa lò. Ìfẹ́ ọ̀kan ní gbogbo wa àti kìrìsìtẹ́nì o. Àwọn àfáà tẹ́ ń sọ yìí wọ́n ń wẹ̀ ọṣẹ oríṣiríṣi. Àfáà mi ń ṣàgbójú àwátá ṣe gẹ́gẹ́ mọ́gùn yìí gan lọ tí ó ṣe gbogbo ẹ̀ tí ó máa jó gbogbo ẹ̀. Èmi ò lòdì sí, torí pé kí ni ńgbà tí ọba ti ṣe bí téèyàn bá ń ṣe tó bá fi ilẹ̀ tó bá lọ kírun, ńgbà tí ìyá ọba ti pe ọmọ wọn tí ó sì dí wọn lọ́wọ́ ńgbà wọn ń kírun tiwọn, kí wọ́n fìyà lẹ̀ kó máa ṣe tiẹ̀, kó wọ́n má wá wàhálà. Torí táwọn bá fa gbùrù ó fagbó. Kí wọ́n fi ilẹ̀ kí wọ́n bẹ sáwọn àfá ò lè bẹ Ọlọ́run lé lórí ni pé n tí ń ṣeun ṣe bẹ́ẹ̀ sì táwọn àwọn fẹ́ kó ṣe ìsìláàmù ni. Káwọn bẹ Ọlọ́run, tèmi bá fẹ́ nǹkan kéèyàn ò ṣe nǹkan. Ṣé bí eléégún nù, èmi ò fi jà kó wọn wọlé, mo fi sùúrù pè wọ́n. Ànábì ní ó fi jà yí gèfèrí ń padà ní jọ́sì. Tẹ́ bá wò tán, sùúrù ló fi gbé e wọlé. Kí ló dé táwọn wá ṣe sùúrù kí wọ́n bá ìyá yẹn gan lọ sọdún, kí wọ́n jókòó tì, kí wọ́n wá ṣe wáàsí fún, kí wọ́n fọ̀rọ̀ Ọlọ́run hàn, kí wọ́n wá sọ pé n tó ń ṣe yìí màmá mi tọ̀run ní ẹ wo bàbá kan bẹ ń jọ̀hún ọjọ́ rẹ̀ bàbá wa tá a bá ti wá ṣènáwó bàbá wo mú lọ́wọ́ lọ. Bàbá òòṣà àwa gbọ́njúmọ̀ bẹ́ẹ̀ lálàbí òjò. Àlàbí òjò yìí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ yìí ń bẹ lọ́nà bàbá nífà òkú Ògbómọ̀ṣọ́ ni. Sórí bàbá olóòṣà yìí kò sólóòṣà tó tó lọ́sàn yìí. A wá mú un lọ, tá a máa ń lọ bí àdúrà, a mú un lọ, tá a bá ti wá fẹ́ kírun, tá a fẹ́ kí jànmọ́, bàbá yẹn wà á rìn lọ abẹ́ igi
ó dìgbà bá kírun tán yóò tún máa padà bọ̀ tábà ti wá ń gbọ̀ wá dijọ́ kan olójú máa ń tíhùn pé tábà ti fẹ́ kírun tó máa ń rìn lọ kí lóun tó ń ṣe tó ń dá dúró tó ń dá yàtọ̀ láàrin wa pé òun náà kírun ọmọ rẹ̀ tí ń jẹ́ Kàrímù ń bẹ nísìn gbogbo wọn wá jọ bí àwọn ọmọ papọ̀ ní gbogbo wa náà wá jọ kéwú pẹ̀lú àwọn ọmọ bàbá olóòṣà yìí ara aládùbà ó ti di onísìlámù ńlá báyìí àwọn bàbá náà ti kú àwọn bàbá wa náà ti kú àwọn bàbá wa náà ti kú tó jọ gbé papọ̀ wọ́n sì jọ ṣe wọ́n sì jọ bí àwa àwọn ọmọ wọn ti wá gba ìsìlámù nísìnyí tó kọjá bẹ́ẹ̀ ṣé bí sùúrù làwọn bàbá wa fi fà wọ́n mọ́ra à ń jọ ń jẹ à ń jọ mu à ń jọ ná à ń jọ ń lò ní ṣe rí gbogbo èyí tí wọ́n ṣe ìwọ̀ ọ̀tẹ̀ ní gbogbo àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ mùnáfíkì ló wà lára wọn ọ̀tẹ̀ ló wà lára wọn irọ́ gbogbo àwọn yẹn ẹ̀sìn ò dùn wọ́n lára ọ̀tẹ̀ ló ń bẹ lára wọn irú wọn ń yọ́ tí mu irú wọn ní sì náà wọ́n pọ̀ jù ntọ́lọ̀ ní ká gbógunlé tójú gbogbo tí wọ́n ń ṣe yìí lọ pọ̀ jù ṣìnà sì ti à ń gba yàwó ń yàwó wọ́n mọ̀ ṣe wọn ọ̀kà yẹn kún ọtí mímu wọn ọ̀kà yẹn kún káfẹ́nu bàyàn jẹ́ wọn ọ̀kà yẹn kún ṣé ẹni tí ń ṣe pé kí ni tó fi ṣe ọ̀tẹ̀ ló wà ń bẹ́ẹ̀ ó dijọ́ mẹ́jọ. ọ̀tẹ̀ ló wà ń bẹ́ẹ̀ bàbá ló dijọ́ mẹ́jọ yàrá lé ànírí jùmọ̀ ṣókí báyìí òun lọ bẹ òkè kò síbi tí ò ti sọ́tẹ̀ síbi tá a ti ń kẹ́dì ìyálẹ́ ẹ wo ẹ jẹ́ kí a má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ mẹ́yìn sọ fún yín pé ẹ̀kan sí bàbá Alubarika Wẹ̀bìdànù nílùú Ìgbódù èyíkéyìí nǹkan tó bá ń ṣe yín bóyá ìsàn ni bóyá àrùn ni bóyá àlákàlà ni ṣé ò lọ déédéé ni ọjà ọ̀tá ni ìjòyè apàtẹ mátà ilé ń dàrú ilé ń gbóná òmò báyé ọmọ ṣe ń rí gbogbo ẹ̀ kàn sí bàbá Alubarika Wẹ̀bìdànù nílùú Ìgbódù ibikíbi tẹ́ bá ti ń bọ̀ ẹ̀dẹ́kọ̀ odò garage ẹ wo mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ̀bọ́lẹ̀ ní Ìgbódù junction ìbèrè bàbá Alubarika tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492 ire o ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.